easy. Ah, do you even have plans for us to go back home? I thought as much. Come on, Rade. Fuck you! It's our anniversary and you're thinking? Hey, Mama, she won't be láti gbà tẹ́ ti wá yẹn ni àbí ẹ kàn wá fún party. Mommy wá sọ fún mi pé nǹkan tó máa bá fẹ́ ni mo gbọ́dọ̀ bá wọn fẹ́ o. Mi ò gbọ́dọ̀ gbọ́ ẹ lẹ́nu o. Èmi ń kọ́ what about me? Just give me more time. Alo tó ti ní náà. Má lọ bí fẹ́ wàhálà ìwà àti ẹ̀ lè bí o fẹ́ wàhálà. Ṣerídìpọ̀ tó wò yẹn is my investment. I know how much I've invested in that boy to become what he is today. Tó fẹ́ máa fojú mi rí lé tó fi ní kí n máa bọ̀ ní Nàìjíríà. O disrespect ọkọ ẹ ló fi lé ọkọ ẹ sílẹ̀ ló kó bọ̀ wá bá mi bíbá. Ọlọ́ máa ṣèyàn lójú tó kọjá lórí àpáta tí ò ní pa. Ọ̀dẹ̀ ságùn nílé wa. Tèmi náà náà, máa kọ́ tí ikú sí mi, máa kọ́ tí ikú sí mi. Gbọ́ Tèmi Náà. Showing soon on Imperial Media Hub.